You are welcome to ATYO TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video. Kórìkóto òrìṣà ewé, kórìkóto òrìṣà ewé, kórìkóto òrìṣà ewé, kórìkóto òrìṣà ewé, kórìkóto ń rodò, òrìṣà ewé ń rodò, kórìkóto ń rodò, òrìṣà ewé ń rodò. Ẹ̀yin ọmọ kéré kéré ẹ wá bá wa bọ̀ lọ. Ẹ̀yin ọmọ kéré kéré ẹ wá bá wa bọ̀ òrìṣà o. Kórìkóto ń rodò, òrìṣà ewé ń rodò. Kórìkóto ń rodò, òrìṣà ewé ń rodò. Ẹ̀yin ọmọ kéré kéré ẹ wá bá wa bọ̀ òrìṣà. Ẹ̀yin ọmọ kéré kéré ẹ wá bá wa bọ̀ òrìṣà o. Mọ̀lẹ́gbẹ́ láyé o ààyè, mọ̀lẹ́gbẹ́ láyé ìyá àjídàre, mo tún ní tọ̀run, mo tún ní àrà òtí, mo tún ní tọ̀run, mo tún ní ìyá àjídàre, mo tún ní tọ̀run, mo tún ní àrà òtí, mo tún ní tọ̀run, mo tún ní ìyá àjídàre, mo tún ní tọ̀run, mo tún ní tọ̀run. Mọ̀lẹ́gbẹ́ láyé o ààyè, mọ̀lẹ́gbẹ́ láyé ìyá àjídàre, mo tún ní tọ̀run, mo tún ní àrà òtí, mo tún ní tọ̀run, mo tún ní ìyá àjídàre, mo tún ní tọ̀run, mo tún ní tọ̀run. Ikú mọ̀ yá lọ nílé wa, àrùn mọ̀ yá lọ nílé òfò, mọ̀ yá lọ nílé wa. Igbó rere lọmọ ejò ń wọ̀ lọ, àti kìlọ̀ fàrídà kò tún mọ̀lé àbámọ̀ láéláé. Ikú mọ̀ yá lọ nílé wa, àrùn mọ̀ yá lọ nílé òfò, mọ̀ yá lọ nílé wa. Igbó rere lọmọ ejò ń wọ̀ lọ, àti kìlọ̀ fàrídà kò tún yálé àbámọ̀ láéláé. Mọ̀lẹ́gbẹ́ láyé o ààyè, mọ̀lẹ́gbẹ́ láyé ìyá àjídàre, mo tún ní tọ̀run, mo tún ní tọ̀run. Múṣó ẹ bá ń ké múṣó, mo fẹ́ gbẹ́ mi. Múṣó ẹ bá ń ké múṣó, mo fẹ́ gbẹ́ mi. Múṣó ẹ bá ń ké múṣó, mo fẹ́ gbẹ́ mi. Kórìkóto ń rodò, òrìṣà ewé ń rodò. Ẹ̀yin ọmọ kéré ẹ wá bá wa bọ̀ òrìṣà. Ẹ̀yin ọmọ kéré ẹ wá bá wa bọ̀ òrìṣà o. Kórìkóto gbè wá o, òrìṣà ewé tó wà pẹ̀lú wa. Ẹgbẹ́ ayé ìṣìbọ̀ ọ̀run gbogbo wọn gbè wá o. Ẹ tí ó lẹ́gbẹ́ ayé kò lè ní tọ̀run, bọ̀rọ̀ kìíní ọ̀run kì í jẹ́ kí tayé tẹ́. Ẹgbẹ́ wo ní já tẹ́ o. Àṣẹ. Welcome to ATYO TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video.